Ìbàdàn ló mọ̀ ò mọ̀ láyípo àwọn ọba aláyé mẹ́ta tuntun kọ̀ wọn ò gbadé o lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé lọ́jọ́ Jímọ̀ àmọ́ gómìnà ṣe tẹ́nìkan ò ṣe rí ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn rèé. Àtòrìṣe bàbá Abẹ́òkúta dé ìwòsàn dìrọ̀rùn bẹ́ẹ̀ ni o àìsàn wo ló ń bá wọ́n fínra sétọ̀ ṣúgà ní tá a mọ̀ sí diabetics àbí sétọ̀ oyún ju àìrọ́mọbí ọjà rẹ̀ ò tà dáadáa èwo ló ń dojúkọ àbò fẹ́ mọ̀ nípa àràwọ̀ rẹ̀ tètè mọ́ lọ sọ́dọ̀ Àtòrìṣe bàbá Abẹ́òkúta pè wọ́n sórí nọ́mbà yìí 09154647632 tàbí 07064312685 wọ́n wà ní Kílàńkó Ọ̀fà garage opposite Hallelujah house kò ságbákò bus stop Ìlọrin. Ohun tí kò ṣẹlẹ̀ rí ló wáyé nílùú Ìbàdàn àti solúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́ o gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ṣe múlérí rẹ̀ ṣe tó sì kéde àwọn ọba aláyé tuntun mẹ́ta fúnlùú Ìbàdàn tí wọ́n ti wà ní ipò àwọn tó jẹ́ àgbà oyè Olúbàdàn tìlú Ìbàdàn o ní báyìí ńṣe ni gómìnà Ṣèyí Mákindé ló ran igbákejì rẹ̀ amòfin Báyọ̀ Lawal lọ síbi ètò ọ̀hún o eléyìí tó wáyé ní gbọ̀ngàn ìgbàlejò ìṣẹ̀ǹbáyé nìyẹn Mọ̀pó níbi tí àwọn onírúurú èèyàn tí wọ́n ti péjú pésẹ̀ o bí àwọn olórin ṣe ń kọrin làwọn oníjóńjó táwọn onílù sì ń lùlù níbi tí wọ́n ti ń retí àwọn lọ́balọ́ba àti lóyè àmọ́ ń ṣe ni àwọn ọba tuntun mẹ́tẹ̀ẹ̀ta kọ̀ tí wọn ò yọjú síbi ètò ọ̀hún o nígbà tí wọ́n ń ṣàlàyé bí ètò ọ̀hún bí ó ṣe wáyé Olúbàdàn tìlú Ìbàdàn ọba Ràṣídì Ládọjà ló ti síwájú ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pé àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe àgbéga fún ọ̀hún ò sí nílé tí wọ́n sì fẹ́ kí gómìnà kó sún ọjọ́ ayẹyẹ ìgbọ̀pá-àṣẹ ọ̀hún síwájú ṣùgbọ́n tí gómìnà Ṣèyí Mákindé ní odò kì í sàn kó bojú wẹ̀yìn o ó ní àwọn gbọ́dọ̀ ṣe ètò ọ̀hún ní ọjọ́ kẹta oṣù kẹrin tí ṣe ọjọ́ Jímọ̀ ni o bí ètò ọ̀hún bó ṣe ń lọ òun lẹ̀ ń wò yìí o torí àwọn ọba aláyé mẹ́tẹ̀ẹ̀ta òun láàyè wọn ṣòfò tí ẹ̀ ń wo àga wọn tí kò sì sẹ́nì kankan tó wà nínú wọn bákan náà ni Olúbàdàn tìlú Ìbàdàn ti ṣe alága àwọn lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́ náà kọ̀ kó yọjú síbi ètò ìfinijoyè ọ̀hún o bẹ́ẹ̀ sì ni gómìnà Ṣèyí Mákindé gan kò wá síbi ètò ọ̀hún igbákejì rẹ̀ òun ló rán lọ nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ gómìnà ìyẹn Báyọ̀ Lawal ti ṣe igbákejì gómìnà ní látàkókò yìí lọ òun ti kéde ọba Akeemu Mobọ́lájí Adéwọ̀yìn gẹ́gẹ́ bí ẹ̀kẹrin balógun tìlú Ìbàdàn ọba Oyèkọ́lá Babalọ́lá ẹ̀karùn-ún balógun tìlú Ìbàdàn bákan náà ló tún kéde ọba Sàràfàdín Abíọ́dún Àlí gẹ́gẹ́ bí ẹ̀karùn-ún balógun Olúbàdàn tìlú Ìbàdàn tó sì ní káwọn èèyàn máa ṣe kábíyèsí ṣùgbọ́n tí ò sí àwọn orí adé ọ̀hún níjòkó ìgbà àkọ́kọ́ leléyìí tírú rẹ̀ yóò ṣẹlẹ̀ nínú ìtàn Yorùbá tí wọn yóò máa fi ọba aláyé jẹ tí kò sì ní sí ọba ọ̀hún níbi tí wọ́n ti ń fún wọn lọ́pàá àṣẹ tàbí tí wọ́n ti ń gbé adé lé wọn lórí ìbéèrè táwọn èèyàn wá ń béèrè báyìí ni pé ṣé àwọn ọba aláyé yìí wọn yóò padà lọ gba ọ̀pá àṣẹ àtàdé wọn lọ́fíìsì gómìnà ni àbí gómìnà yóò kó adé àti ọ̀pá àṣẹ lọ bá wọn nílé wọn títí di àkókò tá a fi ń kóròyìn jọ ńṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fi ojú ọ̀tọ̀ọ̀tọ̀ wo ìṣẹ̀lẹ̀ ọ̀hún eléyìí tó wáyé nílùú Ìbàdàn a rántí pé a ti síwájú fún yín níròyìn lórí awuyewuye eléyìí tó wáyé lórí ìfinijoyè ọ̀hún eléyìí tí àwọn kan ní ó lọ́wọ́ kan òṣèlú nu kódà àwọn náà ka àléébù sí gómìnà Ṣèyí Mákindé pé ó fẹ́ mú ìdíwọ́ bá ìkan lára àwọn ọba aláyé ọ̀hún ìyẹn ọba Sàràfàdín Abíọ́dún Àlí tó jẹ́ olùwápò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nínú ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 tí eléyìí sì ti fa èdè àìyedè láàrin wọn àmọ́ ní báyìí táwọn ọba aláyé ọ̀hún kọ̀ tí wọn ò wá gẹ́gẹ́ bí ìlérí wọn tí gómìnà náà sì tún mú lérí rẹ̀ ṣe níbi tó ti kéde wọn gẹ́gẹ́ bí ọba aláyé tó sì ní wọ́n ti di ọba lábẹ́ òfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ohun táwọn èèyàn ń wò báyìí ni pé ṣé ọba Sàràfàdín Àlí yóò tẹ̀síwájú nínú èròǹgbà rẹ̀ láti díje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí ò ní tẹ̀síwájú mọ́
àwọn kan rí ìgbésẹ̀ gómìnà Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí àbùkù ńláńlá fún àṣà àti ìṣe ilẹ̀ káàárọ̀ òjíire o eléyìí tán ni irú rẹ̀ ò tí ì wáyé rí táwọn kan sì rí gẹ́gẹ́ bí agbára òṣèlú lórí ipò ọba àlàyé ẹ fi àríwísí yín sábẹ́ ìròyìn yìí